hadiruhu wa mustaqbaluhu. ẹ ti kọ́ wa ní ẹ̀kọ́ dé oríkùsù wípé mímọ̀ òun ló lórí gbogbo nǹkan bẹ́ẹ̀ bá ní mímọ̀ náà islam ló tẹ̀lé bẹ́ẹ̀ bá tún wá ń ṣe islam humanity ìjọmọ ènìyàn kò gbọdọ̀ bọ́lẹ̀ òun ni Markaz dúró lé lórí. ẹ wá sọ̀rọ̀ fún wa ní ìjókòó tó kọjá pé àwọn kinní kan máa jẹ́ kí mímọ̀ lọ lára èèyàn ẹ wá dárúkọ wípé àbòsí yìí bẹ́ẹ̀ la fẹ́ jókòó sísà adh-dhulm kí ló ń jẹ́ àbòsí ǹjẹ́ ó lórígun báwo làbòsí ṣe máa ń hàn lára èèyàn akramakumullah. àbòsí bismillahir rahmanir rahim alhamdulillah wassalatu wassalamu ala ashraf rasulillah sayyidina muhammad bin abdullah wa ala alihi wa sahbihi wa man wala. akramakumullah. gbólóhùn àbòsí òun ni ìdàkejì ìṣòótọ́ ìrìn geere ìhùwà geere ìhùwà tó tọ́ dídò láàdìlì. akramakumullah. so òdìkejì justice ni. akramakumullah. injustice ni zulmu. tó téèyàn bá ti tó bá rí òdodo báyìí tó tẹ̀lé ó ṣàbòsí nìyẹn. akramakumullah. wadu shay'in fi ghairi mahallihi zulmun. akramakumullah. ó gbé nǹkan sí nǹkan tíbi tí ò yí ṣáàyè ẹ̀. akramakumullah. àbòsí ni. akramakumullah. èèyàn fi déédéé lẹ́nu. èèyàn fi déédéé lẹ́nu. akramakumullah. so gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ń jẹ́ àbòsí. injustice. akramakumullah. so tẹ̀síwájú ìbéèrè tó bá ẹ ti ṣe tààrí definition àbòsí yẹn àti rí ìdàkejì rẹ̀ pé al-adlu ǹjọ́ wá lórígun ṣó lẹ́ka ṣé máa tàn. ìbéèrè tó béèrè yìí ṣó ń tàn àrùn ni ìtọ́ bá ti jẹ́ àrùn yìí máa tàn náà. wo kí ni à ń pè tọmọnà tí máa ń mú yàn lórí làpálàpá. ó sì yàwó ọmọ kékeré. so wọ́n pẹ́ tó bá fi sí àwọn àsìkò kan wà o ò lè pa kò sóògùn tó lè lò kò ní lọ lásìkò tó ṣùpá bá wà ń ta tó ṣùpá lé tó ràn tí ó fi dégbà tí ó fi wọ mihak tí ó fi ṣe kíní o ò lè lo tọmọnà àbí kí lẹ́yìn pé. o lè lo oògùn sí làpálàpá rárá kó lọ kò lè lọ yóò máa ràn ní. so ríran nìyẹn bẹ́ẹ̀ làwọn nǹkan míì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tó tún jọ bẹ́ẹ̀ tó jẹ mọ́ bẹ́ẹ̀ yẹn làákàyè yìí òun náà tí ò bá ti bọ́ sójú ẹ̀ wọ́n á ní lágbájá wà lunatic. akramakumullah. ní tó ń jẹ́ luna yẹn oṣù ló ń jẹ́ bẹ́ẹ̀. so wọn lè wo lásìkò gbà tí tó sì tó bá ń tàn tó bá ń lé wọn ní rí wò. akramakumullah. wọ́n á lóṣù ẹ̀ lé. so ìyẹn àwọn nǹkan tó so mọ́ nǹkan tó jẹ́ mọ́ kí nǹkan spread ó ti dàrú ni ẹ rí i pé àbòsí bó ṣe ń fọ́nká nìyẹn tó bá ti tí èèyàn kan bá ti ṣe tẹ́nì kejì rí i pé ó ṣe ó mú jẹgbé tó bá kàn wọn náà ara wò pé èmi náà lè ṣe kinní yìí lòun náà bá ṣe. ẹ wo Nàìjíríà tá a wà nísìn a rí gbogbo àlà ń kígbe kò sóúnjẹ kò sówó kò sí nǹkan ò lọ déédéé ìjọba kọ́ là á fẹ́ bú ara wa ló yẹ ká kọ́kọ́ bú. akramakumullah. torí pé ìjọba ẹnìkan kọ́ ló ń jẹ́jọba àgbájọpọ̀ ni ó ń jẹ́ ìjọba ó sì ní nǹkan tí ìjọba lè ṣe Allahu akbar. ó ní nǹkan tí ó lè ṣe. so èmi ní ìsìn mo ń rí kí ni à ń pè gas cooking gas ní ọ̀dọ̀ mi wọ́n ní 1 kilo àbí kí ni 1 kg 2015 níbi tí bẹ́ẹ̀ ni ibòmí máa tẹ̀ sọ pé kò sí. so ẹ bá wò wípé kí ni ò sí nǹkan tọ́lọ́run fún wa ọlọ́run kẹ́ wa kò gẹ̀ wa ni. Allahu akbar. ọ̀tọ̀ ni ìkẹ́ ọ̀tọ̀ ni ìgẹ̀. ọ̀tọ̀ ni àṣẹ nìkan ni ọlọ́run kò foríjì ó ti kú nìsín ọlọ́run kẹ́ ni kò gẹ́ Professor Ọlọ́ndàrí so a ní pé ọlọ́run kẹ́ ni kò gẹ́ èwo ni kíkẹ́ èwo ni gígẹ̀ ó ní ọlọ́run kẹ́ Nàìjíríà ní ìsìn lápèjúwe tí ó ká fi rí àlàyé ẹ̀ ṣe dáadáa ní pé gbogbo nǹkan tó ń jẹ́ mineral resources ta ní Nàìjíríà ẹyọ kan ẹ̀ nílùú míì nílùú fi ń ṣẹ̀mí ẹyọ kan ṣo tó níyẹn ẹ wá wo iye nínú Nàìjíríà ìta wa tọ́lọ́run fún wa so gbogbo nǹkan tó wá fún wa yẹn àwọn apáti àwọn àwọn ìpẹ́ owó là ń wá là ń béèrè fún so bá jí ọmọ kékeré nìsín owó ni ẹ bá rí pé kí ló fẹ́ owó ni so kálukú owó ni kò fẹ́ ṣiṣẹ́
so àìfẹ́ ṣiṣẹ́ yẹn ara kíkẹ́ tọ́lọ̀ ń kẹ́ wa tí ó gẹ̀ wá ní so bó ṣe rí nìyẹn. arba'atun hum arkanu ayyi zulmi. tí wọ́n bá ń wá àbòsí láyé orígun mẹ́rin ni. awwalan àkọ́kọ́ mas'ulun bila dhamir. ẹni tá a béèrè lọ́dọ̀ ẹ̀ kò ní conscience. akramakumullah. mas'ulun bila dhamir. mas'ulu ni tí responsibility wà lọ́rùn ẹ̀ bí olórí bí governor bí senator kò ní dọ̀mír conscience yẹn ò sí. so a máa rí i pé ó ṣe é ṣe mò ń wò ó pé èmi máa ń gbọ́ àwọn akhbaru news máa ń gbọ́ so but ayé yìí ti wá di pé news mi AI àbí kí ni ẹ ń pè ẹ máa ń pè wọ́n ti sọ òótọ́ di irọ́. La ilaha illallah. wọ́n ti sọ kán fẹ́ mú òótọ́ báyìí kẹ́ fẹ́ gbọ́ òótọ́ kán fi irọ́ dípò ẹ̀. so nǹkan tẹ́ fi irọ́ dípò yẹn ibẹ̀ làwọn míì wá jókòó sí ibẹ̀ ni wọ́n máa òun ni wọ́n máa wá fẹ̀ lójú. wọn ní lè sẹ́. wọn ní lè sẹ́. lápèjúwe nígbà tí mo ń wo kí ni mo rò pé AI ni ò fẹ́ ló jẹ́ kí n sọ kalẹ̀ o torí tẹ́lẹ̀ mi bá rí àníyà AI ni ara bí òpùrọ́ tí wọ́n irọ́ tán sọ di ọ̀nà nìyẹn. now wọ́n ní Nàìjíríà àwọn ìlú kan wà West Africa ráyìí jọ wà Burkina Faso Mali àti Niger wọ́n láwọn mẹ́ta wọ́n yíyà kúrò ní West Africa wọ́n láwọn ò ṣe West Africa mọ́ kì í ṣe pé wọ́n ṣe o but ECOWAS wọ́n ta ní ìjọ ECOWAS àwọn ò lọ́wọ́ sí àwọn participate mọ́ wọ́n wá gbé kí lẹ́ ń pè rán mi létí Sahel wọ́n gbé kí lórúkọ ẹ̀ nẹ́tíwọ́ọ̀kì kí lẹ́ ń pè ṣá ní kúkúrú àwọn wá dá ní kíní wọn ìdáníkíní tí wọ́n dá ní ẹ̀ àwọn intelligence so intelligence yẹn àwọn wá papọ̀ wọ́n fọ́ọ̀mù intelligence Boko Haram gbogbo nǹkan yẹn àwọn fẹ́ kọ́dì ẹ̀wọ̀n pé ìjọba ti ń fa nísìn kì í ṣayé Ọbásanjọ́ Tinubu látàyé Ọbásanjọ́ ni náà ti ń fa bọ̀ now aláwọn tó ń rán àwọn bandits wọ̀nyí tó ń díyàn lọ́wọ́ tó ń dáyàn lọ́nà àwọn wọ̀nyẹn àwọn kan ló ń sponsor wọn àwọn tó ń sponsor wọn yìí kí ni wọ́n nígbà tó máa kà wọ́n ní senator kan wà ń bẹ̀ ó ra machine rẹpẹtẹ ó ha fún wọn tó bá ha fún wọn wọ́n lọ tán bá ṣe kíní táwọn bá dé ilé ẹ̀ ni wọ́n dé sí torí machine yẹn ẹ lè fi mọ́tò kò lè lé bá ibi tó ń lè kọjá mọ́tò ò lè kọjá bẹ́ẹ̀ so nílé ẹ̀ ni wọ́n ti wá ka owó tán bá gbà wọ́n wá yà wọ́n owó rẹ̀ rẹpẹtẹ nílé ẹ̀ yìí wọ́n wá rí pé ìjọba kó mú kó ṣe pé wọ́n ti gbàgbé pé àìsí láyé ológun àwọn nǹkan ló dìbò fún àwọn tó dìbò fún yẹn constitution ó ní bí wọ́n ṣe ń tọ́ Tinubu ò lè yọ àmọ́ ẹ lè rìkọ́ọ̀lù ẹ̀ àwọn ìlú tó dìbò fún ẹ lè rìkọ́ọ̀lù ẹ̀ padà wípé a fẹ́ mọ́ tẹ bá fẹ́ ẹ dìbò fún wọ́n á ṣe rerun election àbí kí lẹ́ ń pè so tó bá ṣe yẹn ìyẹn lẹ lè fi yọ but ẹ lè fi pé president wà ń bẹ ó ń gbọ́ APC kan náà ni wọ́n o kó ya yọ ni o níbo náà ti ń ṣe yẹn. so mas'ulun bila domir ẹlẹ́ẹ̀kejì waqadin bila zimmatin qadin bila zimmatin adájọ́ tí ò ní zimma ẹ lè fọkàn tán ẹ lè trust ẹ so وقاضي الأرض داهن في القضاء إذا كان الأمير وكاتبه وقاضي الأرض داهن في القضاء وويل ثم ويل ثم ويل لقاضي الأرض من قاضي السماء لقاضي الأرض من قاضي السماء
ìzákánà amíru tí aláṣẹ àtakọ̀wé ẹ̀ tí wọ́n bá ṣe jàmbá àtadájọ́ orí ilẹ̀ tó fòrí pawọ́ dájọ́ ègbé kó máa bá irú adájọ́ bẹ́ẹ̀ látòkè ọba tó yá sí pé òun ló ń dájọ́ láti sánmọ̀ kó máa bá irú adájọ́ bẹ́ẹ̀. Qadin bila zimma. Ẹlẹ́ẹ̀kẹta. Sha'bun bila wa'yin. Sha'bun bila wa'yin. Àwọn ọ̀dọ́ tí wọ́n ń dàgbà tí a sì pé àwọn lọ̀dọ́ tí wọ́n bá ṣe statistic wípé àwọn olópọ̀jù nínú ìlú kọ̀ọ̀kan. Àbájá a máa wo Nàìjíríà pé bóyá 200 million ni wá. Ó kìí ká ṣe gbé 200 million yẹn mélòó ni àwọn youth nínú population yẹn a máa fẹ̀mí sí 100 plus ni wọ́n máa jẹ́ youth. Youth yìí bẹ̀rẹ̀ láti ọmọ 30 years láti 18 wọ 30 35 kódà gbé sí 40 youth nìyẹn. Gbogbo àwọn tàwáwì bìlá wọn kò sí awareness enlightenment kò sí fún wọn. Tẹ́bá dé pàdé kan ní ìsìn mò ń wáṣẹ́ ni iṣẹ́ kí ló ń wá yóò máa rìn gbòrò kiri bẹ́ẹ̀ àbí kan máa kó àwọn ẹgbẹ́ kiri. Ọlọ́run ti fún ẹ ní ọwọ́ ó fún ẹ ní làákàyè àwọn kìíní wọ̀nyí lòó ni ọ̀nà mẹ́ta lèèyàn fi ń lásìkì tí wọ́n bá fẹ́ lówó. Àkọ́kọ́ ni ọ̀gbìn ó wà ní Al-Qur'an, ẹlẹ́ẹ̀kejì ó ní òwò ṣíṣe, ẹlẹ́ẹ̀kẹta ní irinṣẹ́ ọwọ́. Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ọ̀nà tí wọ́n fi ń lówó ni. Àmọ́ òun ṣiṣẹ́ oṣù àwọn tó gbẹ̀ ṣiṣẹ́ wọn ní kó fi lówó wọn ní ó fi owó oṣù lówó ó gbọ́dọ̀ lówó. Wọ́n ń sanwó oṣù fún ẹ kó fi wá síbi iṣẹ́ wọn lọ́jọ́ kejì kó fi ní strength bẹ́ẹ̀ ni jẹun kó wọ mọ́tò bẹ́ẹ̀ ni nǹkan tó fún ẹ ní. Yàtọ̀ sí bí ẹ ṣe ń sin adìyẹ pé kó lè lágbára kásá la ilaha illallah Muhammadu rasulullah. So tí wọ́n bá lè ṣiṣẹ́ oṣù lówó rárá kóòtù mi àwọn kan wá ń lówó níbi iṣẹ́ oṣù. ó lè nìyẹn ó lè ní wọ́n ń jà. ó lè nìyẹn ó ń fi báírò fi ń yíwèé pen rubber ó yàtọ̀ sí arm rubber òun ò ní gbébọn àmọ́ pẹ́ẹ̀nì ni yóò fi yí. ẹlẹ́ẹ̀kẹrin. alimun yuzayyinu al-batila. Onímímọ̀ yuzayyinu al-batila yóò máa ṣe nǹkan tí ò da a máa ṣe lọ́ṣọ̀ọ́. La ilaha illallah. Onímímọ̀ ni o nǹkan tí ò da ni ó máa wá ṣe lọ́ṣọ̀ọ́. Yóò sì rí tó bá jẹ́ pé àfáà ni yóò ráyà fún kò sì dá òun náà lè gbárú ẹ̀ but yóò òun máa kún lọ́dà. Òun làwọn táwọn tó ń pera wọn alùsúnnà súnà nìyún ọ̀tọ̀ ní alùsúnnà agbógbó wáyé ní alùsúnnà sàlàfíyà wàhábíyà làwọn. So alimun so ẹ̀rì wọn kàn máa ẹlòmí ó kọ agbádá sọ́rùn báyìí iṣẹ́ ní ó kó látòkè sílẹ̀ iṣẹ́ yẹn aṣọ ògbò iṣẹ́ tán ṣe sí ibi aṣọ ònígbò láwà nínú ní òkó sórí yóò máa fa tẹ̀sùbà pọ̀ ẹni Ọlọ́run ní àáfáà ní ẹbèrè ẹ wádìí ẹ̀ dáadáa ṣé bí ta ẹ ṣe rí yẹn nínú ẹ̀ rí. alimun yuzayyinul batila. Naam. Naam, dá dúró bẹ́ẹ̀.